المهلكات نسأل الله تعالى بأحب الدعوات لرجال يختمون العلم في كل الجهات إنما الجهل ضلال وزمام المهلكات نسأل الله تعالى بأحب الدعوات لرجال يختمون العلم في كل الجهات إنما الجهل ضلال وزمام المهلكات نسأل الله تعالى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. على نبي كتابة nínú àyà náà yẹn ni wípé nígbà tí a bá fẹ́ kírun à ń kírun lẹ́yọ kọ̀ọ̀kan nínú ilé àti nínú mọ́sálásí a sì ń kí jàmá nínú ilé àti nínú mọ́sálásí. a máa wá rí ìtọ́ka pé kákí jàmá ọ̀ranyàn ló jẹ́ a máa rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé wa idha kunta fihim فأقمت لهم الصلاة فلتكن طائفة منهم معك وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتكن طائفة منهم معك. ẹnu bí tí a fẹ́ lónìí إذا كنت فيهم tí wà náà lè ń bá ń bẹ láàrin wọn. إذا كنت فيهم سوى إمام بمبلاني إذا كنت فيهم سوى الفم بمبلاني فأقمت لهم الصلاة توالفك وبكامة وبكامة فلتكن طائفة منهم معك kápá kan máa bẹ pẹ̀lú yín kẹjọ máa fírun kápá kan lọ sójú ogun. èyí ni àṣẹ tọ́lọ̀ ń pa fún wa wípé kódà bá ń bẹ lójú ogun ká máa kíjà wọn. àṣẹ tọ́lọ̀ wa dá sí pé ń jẹ́ ọ̀ranyàn fún wa láti máa kíjà máa lójú ogun. ǹjẹ́ ìkíjà máa ní àsìkò tí kì í ṣe inú ogun ọwọ́ ajọ́ ọ̀ranyàn jùlọ ọ̀kan lónìí. ẹlẹ́ẹ̀kejì èyí tí ó tún fi hàn wá nínú wípé ìkíjà máa ọlọ́lá púpọ̀ ju ìdí ẹyọ kan èèyàn lọ fún un. ìgbà tí a ń ké fàtíà tá a pè alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin àwa ni iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. wípé إياك نعبد ìwọ Ọlọ́run là ń sìn ìwọ la sì máa sìn. وإياك نستعين ولو لا موارا ولا دور إياك نعبد olùdámú ọ̀pọ̀ èèyàn wípé àwa gbogbo wa bá a ṣe pọ̀ tó yìí
ìwọ ọlọ́run là ń sìn àwa gbogbo wa bá ti pẹ̀ tó yìí ìwọ ọlọ́run là ń wá ìrànwọ́ ẹ̀ dílò kìíní oníjàmù ní ọ̀pọ̀ tí bí wọ́n sọ wípé ihdina siratal mustaqima fi mọ̀ wá gbé wa sọ́nà sọ wa sí ọ̀nà tààrà fi wá lẹ́nà tààrà ká máa tọ́ lọ. èyí ọba ọ̀rọ̀ jàmọ́ mu lèmọ́mù ń fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ń fẹ́ nu gbogbo jàmọ́ sọ̀rọ̀ wípé iyyaka na'budu nígbà tí ẹgbẹ́ òun lọ ṣáájú wa lọ wájú ọlọ́run òun láti ní kọ́ máa sọ̀rọ̀ káwa yóò pọ̀ ọmọ ọgbọ́ pé àwa ẹni tí ń wí nì tiẹ̀ náà ti wá nì tọ́ba jẹ́ pé tí ń bá ń kábàrà á máa kábàrà tí bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ni èyí tá a jọ máa wí ń bẹ èyí tá a sì máa dákẹ́ nígbà tí ń bá ń sọ ń bẹ iyyaka na'budu tó wí òun tó fi lò ó ní pé ìwọ ọlọ́run ní gbogbo wọn sìn wa iyyaka nasta'in ìwọ ọlọ́run ní àwọn ọlọ́dọ̀ rẹ̀ kọ̀ wá ṣeéṣe fún ọba amúngbàtà jẹ́jàmọ́ tó nìkan bá ń kí tí ó bá wá pé iyyaka na'budu táni kéjì ẹ̀ kò sì gbọ́dọ̀ yí padà kọ́ wá sọ pé iyyaka na'budu ìwọ ọlọ́run lèmi nìkan ń sìn wa iyyaka asta'inu ìwọ ọlọ́run lèmi nìkan ń wárán wọ́ ìdì ní ìrẹ́lẹ́dà ni mo ń tẹ̀síwọ̀n ọ̀nà tọ́tọ́ mọ̀ mí ọgbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ó ti yí ọ̀rọ̀ Ọlọ́run padà ó ti yí fájí àpadà ọ̀dọ̀ tara ẹ̀ nù ní kì í ṣe tọ́lọ́run mọ́nù ni. wọ́n ń kọjá tọ́lọ́run mọ́nù. ń bẹ lẹ́yọ̀kan ń bẹ lọ́pọ̀ èèyàn bákan náà la máa wí iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim. èyí ló fi hàn wípé níjọ́ tí wọ́n gbé òun kalẹ̀ tí wọ́n gbé fájí àkalẹ̀ pé ká máa fi kírun pé ńlọkàn ni wọ́n ti fi hàn wáyé pé jàmáà ilé ẹ máa kí o jàmáà lọ́lọ́ rájú. ìdínú náà lànàbí wa ti sọ pé salatu jàmáà tafdulu salatal fard bi 27 daraja. kí á jọ kí wọn jàmáà ọlọ́lá ju kẹ́nìkan kí wọn lọ lọ́nà 17. tọ́ba wa rí bẹ́ẹ̀ wọ́n wá ń sọ fún wa wípé bí a bá kí jàmáà tán bí a bá kí wọn tán jàmáà bẹ̀rẹ̀ látara èèyàn méjì tí ó bá sí èèyàn púpọ̀ mọ́ èèyàn méjì ó bẹ̀rẹ̀ jàmáà bá bẹ̀rẹ̀ kátó wá pé èèyàn mẹ́ta jàmáà ọmọ alọ́lá sí bí wọ́n bá ti pọ̀ tó. ọwọ́ náà dín sí wípé yá rajulun ila al-masjid wa wajada qad salla rasulullah sallallahu alaihi wasallam. anabi wa masalasi jẹ kàn ti kírun kan lọkùnrin kan bá dé ń kírun ó dúró ń sẹtáàmà yé kírun lànàbí wa wò wípé nìkan ní kírun lànàbí wa sọ fáwọn jàmáà wípé ayyukum yatasaddaqu ala hadha tẹlẹ ṣe sàrà fún ọkùnrin tí ń kírun wọn ní irú sàrà báwo ni ó ní ẹsì kejì rẹ pẹ̀lú òun tí ń kí wọn náà ti kírun wá kí tiẹ̀ náfìlà ọ́fíìsì kejì ẹ̀ kí ọ̀rọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in inú rẹ̀ ó lè bá a pín. ìjọba yóò fi nábìlà ẹnu ìjọ kí ni bóbi pẹ̀lú ẹ̀ kí iyyaka na'budu àti iyyaka nasta'in inú lè pé ẹ pẹ̀lú ẹ̀. lọkùnrin kan bá dìde lọ́ba dúró tì í láwọ̀ ìgbọ́ wa dúró gbà tí wọ́n á kírun tán nínú àlànà bí wọ́n ní ó ní hazani jama'atu àwọn méjèèjì tí wọ́n ti kírun ó ti di jàmáà náà nù. ìlànà ló fi dá wípé ká máa kí jàmáà tábà wá kí jàmáà èyí tó wá dáa ni kí àwa ní ẹni tí ó jẹ́ ìmáàmù bá a bá pé méjì ká pé mẹ́ta ẹnìkan ní ọ̀sán ṣáájú alábi tí wọ́n á sọ síbẹ̀ wípé ij'alu a'immatakum khiyarakum fa innahum wafdukum fima baynakum wa bayna Allah ij'alu khiyarakum a'immatakum ij'alu a'immatakum khiyara bákan náà ẹ ṣe àwọn sọ́dọ̀ jẹ́ ẹ̀sánú yín tó dánú yín ni ẹ fi ṣe lè má mú ọ yín sẹ́yìn náà rí wípé ilé ìsìn jù wá lọ náà ni ẹ fi ṣe ìmáàmù nítorí kíni. فإنهم وفدكم فيما بينكم وبين الله. iná wafdukum òun lè lérí delegate afẹ́yàn yẹn lọ́dọ̀ ìjọba
afẹ́yẹ̀yàn lọ́ọ̀dún kan a sì wá fẹ́ kí a ní ẹni tí ó sojú wa ń bẹ̀ tí ó máa sọ̀rọ̀ táyé pé bẹ́ẹ̀ ni òun là bẹ́ẹ̀ ni ẹ wá ẹni tí ọjà sí wípé ẹni tí ó sojú yín lọ wájú ọlọ́run jẹ́ pé kéèyàn tó pàtàkì láàrin yín kọ́ má jẹ́ ni ó yẹ pẹ́rẹ́ jù nù yín lẹ́wàá ti ṣe lórí yín lọ wájú ọlọ́run. àwọn mẹ́tẹ̀ẹ̀mọ́ àkọ́kọ́ nù. nígbà tí wọn náà bá ti wá mọ̀ wípé ìwọ ni wọ́n yàn lélẹ́yìn jẹ́ kí ewu rẹ̀ ọ̀dà jẹ́ kí wà rẹ̀ ọ̀dà jẹ́ kí ìrìn rẹ̀ ọ̀dà jẹ́ kí gbogbo nǹkan rẹ̀ ọ̀dà nítorí kíni máa rántí wípé wọ́n ti fi mí ṣe lérí nígbà wọ́n ti fi mí ṣe lérí nìkọ́dá kọ́ wá jẹ́ pé ń hùwà tí ọkà àbùkù bára mi dépò pé àbùkù ni ọ̀wà lọ kan jàmá mo rò wípé èrí kékeré nínú ìtì afẹ́ iná ni kí jàmá nípa àpèjà kí jàmá kí òun jàmá èrí kékeré òun náà ni ọ̀rọ̀ lórí ìjẹ́ ìmáàmù ẹ wá lọ sáfà lóòlà al-imamatu naw'an ìmáàmù táwọn yẹn oríṣi méjì ni al-imamatu al-kubra ń bẹ ìmáàmù tọ́jẹ́ ife náà lọ́gà tọ́jẹ́ pé náà làwọn ànábì ọlọ́run jẹ́ ìmáàmù táwọn ànábì ọlọ́run jẹ́ pọ̀ mọ́ jíjà ànábì ìmáàmù ni lọ́gà ìmáàmù ni ló ṣeéṣe náà ni àlífà ànábì jẹ́ pọ̀ mọ́ àlífà ànábì náà ni ń jẹ́ al-khilafatu war-ri'asa ni ìmáàmù àgbà ìmáàmù ńlá ìjẹ́ ìmáàmù ńlá òun náà ni ar-ri'asatu li ra'ayati masalih al-umma fi ad-din wad-dunya imamatul kubra khalifa nínú ẹni tí ń jẹ́ lórí gbogbo mùsùlùmí nípa gbogbo ètò ayé àti tọ̀run ìmáàmù náà ni òun ni ìmáàmù àgbà òun náà là ń pè ní khalifa ìmáàmù náà ni òun náà là ń pè ní amirul mu'minin òun náà ni òun náà là máa pè ní zahim nígbà míì òun náà là máa pè ní ra'is nígbà míì wọ́n lè pè ní màlíkù ó kọ ọjà fífa iṣẹ́ tí ń bá ń ṣe ní ipò tó wà láàyè òun náà lọ́jà. ìmáàmù kejì òun ni ìmáàmù tó sughra ìmáàmù kékeré iná ni ìmáàmù tó sọ̀rọ̀ kẹjẹ pé òun ọ̀ láṣẹ ọ̀rọ̀ ọ̀lú kọ̀ láṣẹ ètò ìjọba kọ̀ láṣẹ ètò ayé àmọ́ ìmáàmù kó kírun lòun ìmáàmù ti bí ọ láṣẹ ètò ayé ó sì láṣẹ kó kírun ó sì láṣẹ kọfẹ lómi wípé wọ́n lọ́ọ́ kí àmọ́ ìmáàmù kírun nìkan irun nìkan ló wọ́n fọ́ kọ́ láṣẹ kọ́dá sí ètò ayé kọ́sàdá tètò òun àti ètò jọmọ́ àti ètò ẹ̀sìn ìmáàmù ti sùkúrà lọ́wọ́ pé méjì. al-imamatu lis-salawati al-khamsi faqat. èyí tí ó jẹ́ pé kákìrún wákàtí márùn-ún nìkan ní náà làwọn ń pè ní ìmáàmù rátìbì àbí ìmáàmù masjidil qabaili àti ìmáàmù àdúgbò ìmáàmù náà ni ìmáàmù kékeré. èyí tó tún wá sí yẹn lọ ní imamatul jumu'ati òun ni ìmáàmù ti jímọ̀ èyí tó ṣe wípé àwọn rátìbì kéékèèké mọ́sálásí kéékèèké tẹ lábẹ́ òun tún gbé fẹ́ ju ìmáàmù rátìbì lọ. ìmáàmù jamiu fi mọ́sálásí ti júmọ̀ yẹn òun ó tẹ̀lé khalifa gbé fẹ́ ju ìmáàmù ti bí wọn lọ ìmáàmù ju ìmáàmù jamiu lọ ìmáàmù jamiu gbé fẹ́ ju ìmáàmù rátìbì lọ. ìmáàmù gbòòrò ìmáàmù bí mọ́sálásí bá ti tó bí bá ti tó ẹni tí ń bẹ ní ẹ̀yìn ìmáàmù iná ẹ̀ ló tún fi dárájà ìmáàmù hàn. masalasi mi ó ní daraja masalasi mi masalasi respect ni masalasi títì màánà ẹ̀ ní pé masalasi jèjì ẹni wọn à ń bẹ̀ ní ìmáàmù náà ìmáàmù ni ṣébí ilẹ̀ jama rẹ̀ bá ti mọ náà ni òun náà sì mọ lọ́jọ́ pé ìran ìmáàmù méjèèjì bó ti ṣe wà nù ni. ọlọ́run wa ń sọ wípé ìmáàmù jama yẹn
àti ìmáàmù tí ó nì ká sọ dáadáa nítorí wípé gbogbo yín gbà tọ́wádọ̀ ọjọ́ àlùkìyámà ìmáàmù tẹ̀ ń kírun lẹ́yìn rẹ̀ òun lè fẹ́ tẹ̀síwájú lọ wájú Olúwa yawma máa nàbí òun kúláwò náà sì ń bí máa mìíràn. yawma nàbí òun kúláwò náà sì ń bí máa mìíràn faman utiya kitabahu biyaminihi wa ulaika yaqra'una kitabahum wa la yuzlamuna fatila. òtùkùrú yóò máa nàbí òun kúláwò náà sì ń bí máa mìíràn. ẹ pèsè lẹ̀ ẹ palẹ̀ mọ́ lẹ̀ ẹ ṣiṣẹ́ dáadáa sílẹ̀ ẹ kírun dáadáa sílẹ̀ ẹ sì hùwà dáadáa sílẹ̀ ẹ wá nílé mọ́mù dáadáa sílẹ̀ ẹ nílé mọ́mù dáadáa fọ́ra yín ẹnà tí ìjọ tó yẹ pé nàìjíríà wà máa pè kúlà òná sí gbogbo èèyàn kọ̀ọ̀kan gbogbo àdéhùnmọ̀ kọ̀ọ̀kan bíi ìmọ̀ àmì àwọn èèyàn ó fìfọ̀ kan balẹ̀ kéjọra wọn inú ó sì máa dùn wípé adúgbò lọ́dọ̀ Ọlọ́run. wàlá yóò sì nà mọ́ nàfàdéyà. ọ̀dí wọn òun fìtílà ọ̀fọ́n fìtílà kan á ní ìṣàbòsí fún wọn nínú iṣẹ́ wọn òwú tí wọ́n fi hàn fìtílà ń sọ ohun fàtílà okùn fìtílà okùn ọ̀fọ́n èyí tí ọmọ lọ́fọ̀n òwú ni àníbi ìṣàbòsí fún wọn. òwú ni àníbi ìṣàbòsí fún wọn bó ti máa nì. Ọlọ́run tí wọ́n ń sọ báyìí fún wa wípé àwọn ilé ìmáàmù méjì ní ń bẹ ìmáàmù rẹ̀ ń bẹ ẹ̀sà lẹ́sà ìmáàmù fún bẹ ẹ̀sà lẹ́sà nígbà tá a ti mọ̀ pé yóò kú ọ lọ wájú Ọlọ́run àti tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run wá ròyè àwọn ilé ìmáàmù rere wípé waja'alnahum a'immatan yahduna bi'amrina wa awhayna ilayhim fi'lal khayrat وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. mọ́mú rẹ̀ àfáà rẹ̀ dáwà sàlẹ́sà wípé kọ́ máa jẹ́ ìmáàmù pẹ̀lú wà rẹ̀ àti máa rẹ̀ dáàmà ti tẹ̀lé àtẹ̀sìn rẹ̀ ìmọ̀ ìwà ẹ̀sìn àpapọ̀ ní tọ́jọ́ tọ́lọ́run yàrá fún Ọlọ́run ní gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n pé ní gbogbo ìdarí wọ̀nyí wọ́n wá ràtàtù fún ẹni ojókùn wọn bẹ́ẹ̀ náà àbáwọn ànábì Ọlọ́run tó kọ́kọ́ ní kíní ẹja ńlá àyè mẹ́ta àtúnṣe lè máa mú. yahduna bi amrina. wọ́n máa mọ̀nà pẹ̀lú àṣẹ wa ní jẹ́ olùmọ̀nà wọn ní tọ́wọ́ sọ́nà. awhayna ilayhim filal khayrati. gbogbo àwọn táwí wọ̀nyí awhayna ilayhim àfihànṣẹ́ sí wọn wípé filal khayrati ìfẹ́ rẹ ni kí wọ́n máa yọ zàká ìdá zàká ti bá nàbí òfin ẹ̀ lówó tí ó yọ zàká bá bá gba zàká jọ kọ́ yọ báwọn tọ́tọ́ sí wọ̀kánù lànà àbìdì bóun náà bá ṣe bẹ́ẹ̀ ìdá zàká ti tiẹ̀ náà nù. àwọn ànábì Ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni wọn bá jogún wọn nínú àwọn ànábì Ọlọ́run nínú àwọn àlùfáà wọn tún ṣe bẹ́ẹ̀ kánù lànà àbìdì Ọlọ́run ní àwọn wọ̀nyẹn àwa ni wọ́n ń sìn. Ọlọ́run ọba àtàrí wọ̀nyí àwọn ni wọ́n ń ṣe o. àwọn àtànábì Ọlọ́run ló láyà yìí Ọlọ́run ọba tó wá sọ pé súnmọ́ rásínà kìtàbà alladhina saffayna min ibadina ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير الكتاب الذين اصطفينا من عبادنا káwa nẹ́bí Ọlọ́run mọ́ àtúwá sá. ìhun zalimu li nafsihi. àwọn àlèmọ́mù wọ́n tún wá gbàdé àwọn ànẹ́bí Ọlọ́run tí wọ́n ń jẹ lèmọ́mù fáwọn ènìyàn àtàwọn lẹ́sà láàrin ẹgbẹ́ wọn. minhum zalimu li nafsihi ọwọ́ àánú wọn kẹjẹ ìpẹ́tò. nígbà tá a ṣeré náà fún tán zalimu li nafsihi bó ti lágbára máa ní ṣe
ẹ̀yin ṣàbòsí fẹ́mi ara ẹ̀. wàmí ni wọn mú kíta ṣe dó. ọwọ́ àti wọn kò kúkú jẹ́ alábòsí tán kò sì jẹ́ ìyẹn rẹ̀ tán níbẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. wàmí ni wọn sábẹ́ kó bẹ̀lẹ́ kàìrà àti bìzínì ńlá. ọwọ́ àti wọn tọ́gbà wájú oore tọ́jú tàwa lẹ́bi ọlọ́run dáwọ́ yẹn bìzínì ńlá yìí pẹ̀lú àti ọlọ́run pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ló fi dàbẹ́. dàlẹ́ káwọn àlẹ́fàdé lólè kàbẹ́. àwọn ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ọlọ́ ńlá nù yìí. èyí ní òye tọ́lọ̀ ń ṣe fáwọn ànábì àwọn ìmáàmù dáadáa. bó ti rí nu. kátó jẹ lè mọ́mù ẹ wò dáadáa. wọ́n bá ní fi ọjọ́ lè mọ́mù tán wọ́n náà wúrọ̀ rẹ̀ dáadáa. ọwọ́ abẹ́rẹ́ sí sọ́ra kó lè máa bẹ nínú àwọn ìmáàmù rí báyìí. ọwọ́ àgbà lè mọ́mù tí ọ̀dà àwọn lè mọ́mù tí ọ̀dà sámpùlù wọn ìwúwe wọn wá ní ọ̀yá bá wí. ǹjẹ́ àwọn ìmáàmù tí ọ̀dà ìjú ẹ̀wọ̀n yín bọ̀ yìí o tó bá fi ọjọ́ ìmáàmù wọn náà wọ ààrẹ wò àwọn tó ti fi ẹ̀jẹ̀ ìmáàmù káwọn owó ká tó fi jẹ́ ìpín ẹ̀ náà lẹ́ máa gbọ́ ẹ̀yìn. àwọn ìmáàmù tí ọ̀dà lè mọ́mù kèfèrí ń bẹ tí ń bá kèfèrí sọ̀rẹ́ òun náà kọ̀ bá kọ̀ mọ́tán nínú ẹ̀sìn kọ̀ mọ́tán nínú ìgbọ́lọ́hún gbọ́ ó sì ní lè mọ́mù àṣetìṣẹ́ lè mọ́mù àbí òbíṣẹ́ ọjẹ́rẹ́ ọ̀yàn rẹ̀ ń lè mọ́mù irú àwọn ọmọ yẹn ọlọ́run ní ẹ bá wọn jà fọkàtìlù àìmátàlì kúkúrì fọkàtìlù la àìmánà làwọn làwọn yàndàwọn. fọkàtìlù àìmátàlì kúkúrì ìnáhùn la àìmánà làwọn làwọn yàndàwọn. ẹ máa bá gbogbo àwọn ẹlẹ́mọ̀mọ́ ẹlẹ́bọ̀jà iná hàn àwọn tó rí yẹn láàyè máa nà làhún kò sí ìgbàgbọ́ fún wọn láàyè máa nà làhún kò sí gbọ́dọ̀gbọ́ fún wọn láàyè máa nà làhún kò sálè táwa ní lọ́dọ̀ wọn làlàhún yẹn ń tọ́wọ́ náà bẹ́ẹ̀ bábà wọn àjàbọ́yà wà á sí wọn yẹn ní tí ẹ sọ fún wọn wípé ẹ̀ dá wọn lè bá a yí padà. ọlọ́wọ́ ìmọ̀mù kẹfẹ́ nígbà ọ̀dá kọ́lẹ̀ náà yí padà wọ́n yà jẹ́jẹ́ wọn bẹ̀. ìwé àwọn àlèmọ́mù bẹ́ẹ̀ ọlọ́run ní òun ṣe wọ́n kalẹ̀ ní sáǹpùlù kí ọ̀dà báwọn tó fẹ́ kásá ń tí ọ̀dà àwọn ni wọ́n jà ń náà hùn àìmọ́tà yad'una ila an-nar wa yawma al-qiyamati la yunsaruna wa atba'nahum fi hadhihi dunya la'natan wa yawma al-qiyamati hum min al-mahrumun wa ja'alnahum a'immatan yad'una ila an-nar. ìwé àwọn lè má mú bẹ́ẹ̀ àti wọ́n lè má mú tí ó máa wà ná tí ó máa kó àwọn àjọ rẹ̀ lọ́wọ́ náà. ويوم القيامة رجال القيامة لا ينظرون نيرا وشان وسنون وأتبعناهم في هذه الدنيا لعنة لك يني لتنكي وما طوى وساجوك به ويوم القيامة هم من المسؤولين تبدو رجال القيامة وما بين الله وتعفبوا شيء lèmọ́mù dáadáa ni kọ́lọ̀ wọ́n ṣe wọ́ ọlọ́wọ́ sì sọ wá ní jàmọ́ lẹ́yìn lèmọ́mù dáadáa kótó wá di pàjẹ́ lèmọ́mù àádọ́wọ́ wò ní èyí inú kẹ́ẹ̀tì mọ́ kẹ́ẹ̀tì ṣẹ̀dánwò fún látàná láti jẹta látẹ̀sí láti tó ta kẹ́ẹ̀tì mọ̀ wípé ọtọ́ sí lèmọ́mù àbí bẹ́ẹ̀ bá mọ̀ ọ́ ti tẹ́lẹ̀ ẹ wá ju ìdánwò fẹ́rẹ́ fún un lásìkò ẹ fàṣìkò díẹ̀ lẹ̀ fún kẹ́ ẹ fi mọ̀ bọ́tọ́ sí bí ọ̀tọ́ sí. ọlọ́wọ́n ọba fúnra rẹ̀ náà lọ sọ wípé òun ti mọ̀ nígbà náà Ibrahim ọ̀tọ̀ sí lè mọ́mù òun sì fi ń jẹ́ lè mọ́mù àmọ́ kó wọn tó jẹ́ ńlẹ̀ kó wọn tó yàn lè mọ́mù òun tán wò fẹ́rẹ́ wípé kẹ́ ẹ lè bá a mọ̀ pé àádọ́ lè mọ́mù wò ní ká tó jẹ́. وَإِذْ إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين ابتلى إبراهيم ربه بكلمات ìgbà tí ọlọ́run ọba Ibrahima tó tọ́ Ibrahima wò pẹ̀lú àwọn àṣẹ kan pẹ̀lú ọ̀rọ̀ kan àti ṣe kan gbogbo tó ìdánwò ọ̀pọ̀ gbogbo yín náà lẹ́sìn mọ̀. bàtà màhún nàkọ́lá ní ìjà ìlúkalẹ̀ náà sì máa máa. bàtà màhún nà Ibrahima wá ṣe pé yege lára ẹ̀
nítorí bẹ́ẹ̀ lọ́wọ́ ni kálá ìní ìjà ìlú kẹlẹ́ náà sí ìmọ̀ ọlọ́run ní mo ti yege mo wá bí ó ṣẹlẹ̀ mọ́ mo fáwọn ènìyàn. kọ́lá wa mi ń sọ orí yàtẹ̀. bó ti rí inú lọ́bẹ̀ lọ́dọ̀ anabi bàbá aláwọ̀ anabi Ibrahim ọlọ́dà òfin bí ṣẹlẹ̀ mọ́mọ́ náà wọ́n mi ń sọ orí yàtẹ̀ ọmọkẹ́lẹ́ rí mi o lẹ́sẹ̀ kan náà níyà pé dúpẹ́ fótó wí fí ọmọkẹ́lẹ́ rí o ẹ̀fẹ́ rí ká àdúgbò ti yàn ẹ̀fẹ́ rí gbọ́nà ọ̀bẹ sí. ibi àwọn ìmáàmù ti gbé kiri ìrọ̀lẹ́ sí ìrìnkè dúpẹ́ tó ń sọ ìmáàmù. àwọn náà wá níbẹ̀ ni kọ́lá láyà náà ọlọ́run ò pé kò pé kò pé mọ gbọ́ kò pé mọ bà kò pé mọ kọ̀ ó ní ọjọ́ àtọ́jú kò ní mú. bọ́ tọrọ ẹ̀fọ́ mẹ́ bá kan náà bọ́ tọrọ ẹ̀fọ́ mẹ́ bá kan náà ẹni ọba déédéé fún àwọn ọmọ ẹ̀ lè mọ́mọ́ ọkàn ẹni tí ọba déédéé lè mọ́mọ́ òní kan mọ́wé lẹ̀ fà á pa. ó lè bá pé ìtọ́jú lédè ìmọ̀mọ́ ọkàn ìjọba tó yẹ ìmọ̀mọ́ òní kan. bọ́ ti rí nù ní. má àárí ń bẹ̀ yẹn wípé àá ṣe àdánwò fún ìmáàmù ká tó fi jẹ́ kì í ṣe wípé njọ́ náà nìkan láì pé gbọ́dọ̀ dánwò ẹ ti máa ṣe kalẹ̀ ẹ ti sọ ìwà ẹ̀ wípé tó jẹ́ ìmáàmù àbí òtó jẹ́ ìmáàmù ọlẹ́sìn rẹ̀ àbí ọlẹ́sìn rẹ̀ onímọ̀ rẹ̀ àbí onímọ̀ rẹ̀ oníwà rẹ̀ àbí oníwà rẹ̀ gbogbo àwọn mẹ́jọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. tó àmọ́ àwọn afáwa sọ pé bẹ́ẹ̀ ó ní èyí tí ànábì Ibrahim àwọn òun láyà náà lọ àdéhùn àjọ pé wọ́n mi ń sọ̀rọ̀ rí àti kọ́lọ̀ wọn tó sọ pé láyà náà lọ àdéhùn àlèmí náà wọ́n èyí òun ló fi hàn wípé kò burú bí ènìyàn bá tọ́ ọlọ́run màmá jẹ́ kí èmi àtàwọn ọmọ mi màmá máa ṣe wá lè mọ́mú dáadáa ìyẹn ni pé máa ṣe wá láṣáájú dáadáa máa ṣe wá léèyàn dáadáa ní ògùn torí kíni ari nga tó lọ́wọ́ sọ pé rabbana habulana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama habulana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin mudaf ilayhi وجعلنا للمتقين أولئك لهم أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين أولئك لهم الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنة مستقرا ومقاما. ó ti tọ́ ni èyí wípé èèyàn lè wí bẹ́ẹ̀ nítorí mú tọ́nù. àmọ́ kéèyàn wá wípé ẹ sábìbí ṣẹlẹ̀ mọ́mọ́ ń tó láàyè alábìíní kọ̀dá o tí wọ́n bá fi ọ́ ṣe náà ni. من أما قوما وهم لهم كارهون من أما قوما وهم له كارهون لا فلا تتجاوز صلاته زنين ẹni wọn bá gbé dandan tún láàsì wọn jẹ lè mọmú táwọn èèyàn òbí ọsẹ tó ń bọ wájú ń bẹ ní tún láàsì ní ti torí abáyá àmàntó nítorí rẹ pé àfikọ́ sátẹ̀lẹ̀ mọmú tún láàsì tó arábìnrin ìhun rẹ àti irun tiẹ̀ gan àtàwọn tó kí wọn lé kò ní kọjá Allahu Akbar kò sì ní kọjá etí èyí méjèèjì. wọ́n tó fi ara jẹ máa mọ̀ tún láàzì Allahu Akbar tó ṣe èrè àtiwọ́n àtàwọn jẹ máa rẹ kò ní kọjá àtẹ̀sí rẹ méjì. nígbà tí àìwọ̀ wá nílò bìkan tó jẹ́ pé kò tiẹ̀ gòkè rárá kọ̀ọ̀kan jẹ́ eré wa kí láwù lè máa fi sí náà láàyè bí lè má mú tún láàzì yóò á di pé lè máa mú àbí là máa mú. bọ́bá dàbà ẹ̀kọ́ mọ́sálásí lẹ̀ fún. ẹ̀kọ́ nílẹ̀ mọ́ ọ̀rẹ́ fagídí lórí jẹ́ ìmáàmù. lànàbí wa pé kún ìmáàmá ń jà lúgà táwọn èèyàn bá fi ọ̀sẹ̀ lè mọ́mọ́ ní ọjẹ́. wà kó mú abẹ́nà wà láwùdọ̀rà búkà. bọ́bá bọ́bá kásẹ̀lẹ̀ dání pé Allahu Akbar wàhálà hayya ala falah hayya ala falah máa ṣe kọ́dà bí wọ́n bá ń lù ọ́ tí wọ́n bá ní wọ́n má ṣe làdáni ó ní àwọn ṣe.
àwọn òṣìṣẹ́ làdáni ṣe torí ilé mọ́mọ́ la fẹ́ jẹ ẹ̀rí nǹkan mẹ́. àìsí làdáni ìwọ́n là ń dù. wọ́n sì ní bí wọ́n bá fi wá jẹ lè mọ́mọ́ ní àjẹ́ tí wọ́n bá wá bí àjẹ́ lè mú gbà wá takú pé àfi bí wọ́n jẹ lè mọ́mọ́ nǹkan ẹ̀ má takú èyí ni làdáni ní ọ̀rọ̀ takú jẹ. ọba jẹ dáadáa tí wọ́n bá ń lù ọ́ lórí ìjẹ làdáni ọ̀ sórí ire ń bẹ̀ nítorí wípé bèlá wọ́n lù ú ní alẹ́ ahad 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 wọ́n sábà lù ú ní Allahu ahad Allahu ahad. nítorí bẹ́ẹ̀ wọ́n lù mí làdáni tó ń ṣe. wàlá kò fi lẹ̀ ẹ bá lù mí làdáni ọlọ́ọ̀fì ilẹ̀ máa ṣe. bẹ́ẹ̀ yóò ti rí nù ní. àwọn májẹ̀mú tí wọ́n wá wí tí wọ́n wá gbé kalẹ̀ fún àtijẹ ìmáàmù àbí tí ilé ìmáàmù tí ń bẹ lára ìjẹ ìmáàmù ọ̀pọ̀. májẹ̀mú mi wà tọ́jọ́ yìí pé ànábì fẹ́nu kan. májẹ̀mú mi wà tẹ́lẹ̀ bí àwọn àáfàá gbọ́ lágbóyé lábẹ́ tí ànábì fẹ́nu kan ní ànábì ọ̀fẹ́nu kan. májẹ̀mú mi wà tọ́jọ́ pé àwọn àáfàá gbé lágbóyé bẹ́ẹ̀ ni èyí tí ànábì fẹ́nu kan gan-an nínú àwọn májẹ̀mú iná ní sọ̀rọ̀ yẹn èyí táwọn àlùfáà rò wípé ọ̀dà tí wọ́n fi síbẹ̀ kì í sọ̀rọ̀ yẹn. nípa bẹ́ẹ̀ èyí tí ànábì fẹ́nu kan yẹn wọ́n ń pè ní ṣùrùtù sẹ́hà fún ìjẹ́lẹ̀ mọ́mù. èyí tí ànábì fẹ́nu kan táwọn àfáàrò gbọ́tọ́ àbí ń bẹ lábẹ́ tí ànábì fẹ́nu kan ni wọ́n ń pè ní ṣùrùtù kamal bí èyí bá wà ń bẹ̀ ó pé ó fi dà. àbáwọn ṣùrùtù sẹ́hà èyí tí ànábì fẹ́nu kan ni yẹ ó múlẹ̀ kọ́ọ́mà àfẹ́rẹ́ ọ̀hún líkìtà abẹ́láyì ẹni tí ó máa ṣe lè má mú fáwọn ènìyàn ẹni ọba máa lò Kùránì ké ju àwọn ẹgbẹ́ ẹ lọ wọ́n yẹ pé náà láì kírun náà ní Al-Kùránì náà ní lè má mú wọn máa bọ́ sí yóò máa bọ́ sáyà ní yóò máa bọ́ sáyà ní yóò máa bọ́ sí súrà yóò máa bọ́ sí súrà yìí kọ́ máa kájá fẹ́ẹ́ ní kọ́ máa gbogbo kínní ní kéde àwọn yòókù lọ òun ni kama fi ṣe lè mọ́mú. fàyín kánú fẹlẹ́kẹ̀rẹ́ àti sàwá. sọba yẹ pé gbogbo wọn rí bákan náà nínú kéwú. fàálámọ̀ wọn bẹ sọ́nà. káwárí ẹni tí ó tún mọ àdìsí ànábì tẹ̀lé ẹni wọn mọ àdìsí ànábì tẹ̀lé mímọ́ Al-Kùránì tóun tó mọ àdìsí tẹ̀lé ó ní nígbà tóun fi àdìsí mímọ́ tẹ́lẹ̀kẹ́ tẹ̀ntọ́mọ Al-Kùránì ni lè mọ́mú tó fi jẹ́ lómi ẹ̀ lọ. wàyín kánú fi sunnati sàwá fàkìdámọ̀hún hijrata. ẹni tó bá jẹ́ pé gbogbo wọn rí bákan náà fàkìdámọ̀hún hijira ọwọ́ ajẹ́ ń pé ẹni ọkọ̀ọ̀kọ̀ ṣe hijira èyí ìtumọ̀ rẹ̀ nígbà tí ìwà ṣe hijira mọ́ àwọn ẹni tó bá fẹ́ sínú ìsìlámù káwá wò ìsìlámù máwọn eléyìí là wọ́n ti ń ṣí bọ̀ ṣáájú àwọn eléyìí. ǹjẹ́ ìsìlámù ń jára alẹ́ lọ́dọ̀ àwọn kan ìsìlámù ń jálejò lọ́dọ̀ àwọn kan ẹ kúkú wo àwọn tí ìsìlámù ń jẹ́ ara alẹ́ lọ́dọ̀ wọn ẹ mú lè mú mi wò. wàyín kánú fẹlẹ hijrati sàwá àwọn fàkìdámọ̀hún sinna fàkìdámọ̀hún sinna. ẹni ọ̀sán wa tọrọ bá wà dà bẹ́ẹ̀ àkìdámọ̀hún sinna ẹ wá tún wò láàrin ara wa pé ta ló dàgbà àwọn yòókù tó ṣàgbà ojú orí jù wọn lọ ẹkún wa wò ẹlẹmí ti fi bàbá yìí ṣáájú ẹ rí bàbá wọn ká dàmú tẹ ẹ rí wípé bàbá wípé kò sí ń tà pé tí aṣáájú kò sí lè mọ́mù tí ọjọ́ tí ò sì yẹ òṣìṣẹ́ ni tóun ò lè ṣáájú báyìí táwọn ìgbà lè mọ́mù yín dà lè mọ́mù wa rèé kànàkàn bó ń bẹ àkọ́kọ́ nù ní láwàní bẹ láwàní pẹ̀lú kànàkàn bó ọ̀jára wọn yàn lẹ́yìn náà agbádá bàbá yìí nìkan lè mí rí nínú agbádá tí ì lọ lọ́tọ̀ apá rẹ̀ ọ lọ lọ́tọ̀ ẹ̀rí bọ́ba ọba pé aláwọ̀ àkùbá gbogbo agbádá ẹ̀ bákan náà ní òòrì nsàlẹ̀ máa wù yá ìlú yìí pé ẹni tẹ́ kiri ní rírì rẹ̀ ti zéyìí sí gbogbo ẹ̀ ó pèsè la àárọ̀ gbogbo èyí náà má lè mọ́mú alápá àdán àbí lè mọ́mú sapara.
tò lẹ́yìn káwá fi onísàpárá ṣáájú ká ẹsẹ̀ lè mọ́mú sáwà náà rí pé kọ̀ bá mu. irú àwọn bàbá yóò tò lẹ́yìn káwọn onísàpárá ṣe ìmáàmù kọ́rí tó ń tó ìjọ ìṣe ìwé bàbá wọn. irú ewu tèmi tí mo wọ̀ gbọ́ọ̀rọ̀ yìí ó kéré sí ti bàbá yìí àmọ́ kinní kan bẹ láàgbọ́ọ̀rọ̀ yìí tá a máa bù fún wípé ẹ̀wù mọ́kà ni. ẹ̀wù mọ́kà ni. ẹ̀wù lárúbáwá ni. ولا يؤمن الرجل الرجل في سلطانه. لا يؤمن الرجل الرجل èèyàn jálejò kọ́ wá lọ bá onílé kọ́ wá ti onílé sẹ́yìn kó pé lọ́ọ́ sùn lẹ́yìn ìlàbìsí ni onílé ló wí pẹ̀tọ̀ ẹ̀jẹ̀ àjàdọ̀ bá rí ká yìí. bálejò náà tí wọ́n lè tó bọ́ bá dẹ́yìn lè mọ́ mú onílé ló tò lẹ́yìn. ولا يقعد في بيته على تكرمته إلا بإذنه. Ànábì fún àyà bàrà ó tún fi kún kíkì sára rẹ̀ àmọ́jọ́ ó ní tẹ́ ọ bá délé tálejò bá délé onílé ti tibì kan kalẹ̀ bẹ́ẹ̀ ló wọ́n mọ̀ jókòó ààyè ìbálẹ̀ nì ó lè jẹ́lẹ̀ẹ́lẹ̀ kọ́tẹ́ nǹkan sí ó sì lè jága kọ́tẹ́ nǹkan sí àyídé àlọ́ jókòó síbi tí baálé jókòó ọ̀fà ayé baálé fún ibi tálejò bá jókòó ní ọlọ́ jókòó ilá bìsí ni òun náà wàá sọ pé rárá kó ń bẹ̀ wọ́n á jókòó lọ́kàkàn bíi tí òun bá jókòó. èyí ò jẹ́ àyàbá àmàrà ẹ̀ ní láti fi wí pé bọ́ ọ bá lọ sílùú kan tọ́ ọ bá lọ mọ́sálásí kan tọ́ jálejò ń bẹ̀ tó lẹ́yìn mọ̀ lè pé èmi mo dé wọ́n wá sí lè mọ́mù àmọ́ tí wọ́n bá wá ní kí o ṣáájú pẹ̀lú yọ̀dá wọn ọ̀fà ẹ̀fà dáadáa àfà ní títí ṣáájú ẹ̀yin wọn ní nǹkan kí wọn ní kínkí lẹ́yìn yín bẹ́ẹ̀ ni wọ́n ṣe lójú àwọn sáábé abálẹ̀ kan náà ṣáájú wọ́n ní ọ̀ṣáájú tó lọ ọ̀yà ti kà á mọ̀. ìsìláàmù ní ètò fún gbogbo nǹkan ìsìláàmù ní ètò ó ní rúùlù ó ní ẹ̀tọ́ fún gbogbo ètò ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ọba jáde múnú gbogbo àwọn kìíní ẹ̀kọ́ ni ọ̀pọ̀ ń bẹ á máa rí àmọ́ ààyè ọgbà fún yóò kúkú nu tíra ìdá amúwásíbí ìkọ̀tán àkàyọ ní ẹ̀sà ni síbẹ̀síbẹ̀ náà tí wọ́n ti kó ti jẹ́ pé ìdá amúwásíbí ọ̀tán òun náà bákan náà a lè kiri tó wà ní ìtàn èyí tá a máa wá tún sọ ọ̀rọ̀ sí. afọ́jú tẹ̀lé lè mọ́ mú àbí ò lè jẹ́ ọ̀rọ̀ lónìí. Abu Dawud sọ pé Ànábì ń fi afọ́jú ṣe lè mọ́ mú torí wọ́n ń pe ọkùnrin kan ní Ibn Maktum afọ́jú ni ẹ̀ẹ̀mejì lànàbì òsì ńlẹ̀ lànàbì yàn ní lè mọ́ mú wípé máa kírun fún àwọn jàmá àwa ń lọ ìyóòjà ń lo ogun ìwọ ló kú nílé ìwọ́jú máa kírun ẹ̀ẹ̀mejì ni ó kírun ó kí wákàtí ó kí jímọ̀ fún wọn èyí yìí ló fi fà á wípé bí afọ́jú bá ní mímọ̀ àní sọ fọ́fọ́ lójú ìta ọfọ́ lójú ìta ni kọ̀kọ́ lójú inú kọ́sáájú kòkì. wọ́n sọ bá àyìn ní afọ́jú ti lè ṣáájú kírun bọ́lá níbi ìyẹn rẹ̀ kan bẹ́ẹ̀. àdìsá ànábì nù ni. àdìsá ànábì ni. ẹlẹ́ẹ̀kejì obìnrin á lè ṣe lè mọ́mù ànábì ní obìnrin lè ṣe lè mọ́mù fáwọn obìnrin ẹgbẹ́ òní ṣe lè mọ́mù fáwọn ọkùnrin yóò ṣe lè mọ́mù fáwọn obìnrin ẹgbẹ́ njẹ́ òfin lè ṣe ìṣàbùkù njẹ́ òfin lè ṣe mọ̀ fún àwọn obìnrin fáwọn ọkùnrin òun ni wípé nǹkan méjì ni nígbà tá a bá wà wájú ọlọ́run tó bá yẹ pé lè mọ́mù wa obìnrin ni lè mọ́mù wa tó dúró ìbá àti ohun sókè ohun rẹ̀ ó lè dá títí náà lẹ̀ yóò kéwú sókè ìdúró rẹ̀ ó lè dá nǹkan lẹ̀ báwa jàmáà tá a wà lé wọ́n bá wù kú ìgbà wọ́n bá wù kú báyìí ìwòkú rẹ̀ lè dá wá sí wá sùn lẹ̀ fáwa tá a wà lẹ́yìn nígbà kan. ìṣe bọ́bá yá obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn. olóbìnrin lẹ́sìn tó máa ń lọ lè nígbà tí lọ́wọ́ arúgbó tẹ́lẹ̀ ní ìrúkú wájà máa wọ̀. bọ́bá ní iye òun ló ní. ọlọ́run á rí bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀. nítorí bẹ́ẹ̀.
tí wọ́n ti fẹ́ kí obìnrin ọmọ káwọn obìnrin lè mọ́mù náà ni wípé àsìkò kan wà tí ara àwọn obìnrin kì í mọ́ tó ò níhùn lásìkò yẹn kó wá sì fi pamọ́ kó ń fi kíní tí àlàáda ni kó wá ń fi pamọ́ kó fẹ́ kẹlòmí ọmọ ìgbà tó òun ṣe ńgbà tẹ bá wá múlẹ̀ mọ́mú tó bá jẹ́ pé gbogbo wa ti mọ̀ ní pé bọ́ bá dẹ̀sí kò báyìí kò ní wá kí wọn torí ọmọ ṣe nǹkan oṣù lọ èyí tó fà á nù tí wọ́n fi pé ẹ má fobìnrin ṣe ọjọ́ ìdí méjì tóbìnrin tí wọ́n fi pé kóbìnrin ọmọ ṣe mọ́ àmọ́ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tí ọba ti sí di wípé nǹkan kan wà ànábì ní kóbìnrin ó tẹ̀lé mú fáwọn obìnrin ẹgbẹ́ torí náà ilé obìnrin tẹ bá wà ní bọ́rọ̀ sí rí nù. Yẹ́rọ mi sẹ́ wà ní ìbọ̀rọ̀ sí rí nù. àbá àtàbá kóbìnrin ṣe lè mọ́ mú ọ̀rọ̀ ọlọ́dọ̀ ara ẹ̀ ni o bá ànábì ti wí láwí yìí o. Ànábì ti wí láwí àbá àtàbá kóbìnrin ṣe mọ́mọ́ ó pé ó dà. bọ́lá kóbìnrin ṣe lè mọ́mọ́ rárá. Kóbìnrin ṣe mọ́mọ́ rárá. ó lé. Ó lé. èyí tó bá lé bẹ́ẹ̀ ni ẹ̀yẹ mú kó. èyí tó bá lé bẹ́ẹ̀ èyí tẹ́ gbọ́ ara yọ́pọ̀ mẹ́ẹ̀. tó lẹ́yìn náà ẹrú a máa ṣe lè mọ́mù yẹn ni pé ẹrú ṣe lè mọ́mù nígbà tí ó sì fẹ́rú mọ́ ọmọ ọ̀dọ́ lè ṣe lè mọ́mù dírẹ́bà lè ṣe lè mọ́mù ọmọ ọ̀dọ́ rẹ dírẹ́bà rẹ ọmọ tó ó sì lè ṣe lè mọ́mù ńgbà ọba máa jù ọ lọ ọgbà síbẹ̀ gáàdì ilé rẹ tọgbà kí n bọ sọlé tọ́ba máa kéwú tó ṣe gbogbo ó lè ṣe lè mọ́mù kí àwọn ni ọmọ ẹbẹ láàyè ẹrú nígbà tí ọba sẹ́rú mọ́ àwọn tí ń ṣiṣẹ́ tẹ́rú ṣe wọ́n lè ṣe lè mọ́ wọn báyìí náà ti wí inú ni. wọ́n ní Buhari tààlẹ́gà wá wípé wọ́n pe ẹrú kan ní Zakwan yẹn ẹrú ni ìwọ̀n ń gbọ́dọ̀ Nana Aisha bọ́bá dàsìkò ọ̀run Nana Aisha ni ọ̀sán àti kókè òsì ní bá ń kírun tọ́ba wa ń kírun atúrísẹ̀rí àkànmọ́ ń bẹ̀ tọ́ba wa ń kírun a ní bóun bá ń kírun dọ̀nù òun á máa sí àyà tí kò wọ́n máa sí àyà tí àwa mú àyà tí ìkànnú àyà tí òkè àwa mú lọ́wọ́ ọba Allahu Akbar tọ́ba tó fà jà lẹ́bàá ní mọ̀lẹ́dẹ́ rẹ̀ ẹlẹ́dẹ́ amanu tẹ̀kùnlá ẹ̀ńbẹ́ dákàtà ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀wò àwọn afa wa sọ pé eléyìí ń tọ́ nínú nẹ́ẹ̀fìlà ọ̀tọ́ ní ọ̀ràn yẹn èyí wọ́n lọ àbọ̀rọ̀ lọ ọ̀káyà tí ọ̀káyà tó ọmọ ní ọ̀ràn yẹn ó sì mí. kí àyà tó ọmọ náà yóò sì mí ọlọ́dẹ bùtú ẹ̀ lọ́wọ́. nípa bẹ́ẹ̀ wọ́n ti lẹ́tọ̀ọ́ ìpè bẹ́ẹ̀ nìyàn bá fẹ́ kéyà sí àbọ̀ fẹ́ ké káàkiri ọ̀fẹ́ fi yẹn náà fílà tí kìí ṣe wọn ọ̀rọ̀ yẹn ọ̀mọ́ lérí bọ́ọ̀bá ìgbàlá àkùbárò gbani Kùránì lọ́wọ́ òkè nínú kìí ṣe wọ̀ àbáwo lọ sọ pé wọ̀ ni o sì ké báyìí ọba ní kí o sì pàdé o gbé kankanlẹ̀ Allahu Akbar o sì máa kí wọn lọ tó bá ti jẹ́ náà fílà kọ́lá náà bí ń kírun náà fílà àwọn ọmọ rẹ̀ Hasan Hussein àsìgbé wọn a máa dà á láàmú àsìgbé agbé dání báyìí àtìmọ̀ yan náà fẹ́ra rẹ̀ lọ. nígbà tí wọ́n rákòrò torí wọ́n rákòrò wọ́n lọ ṣe nǹkan mi yọ wá da ọkàn rẹ̀ nínú òun yọ wá gbé igbe méjèèjì igbe kan agbáṣà ni wọ́n á gbọ́sẹ̀ ní báyìí akó wọn mọ́dọ̀ wọn fi kí wọn lọ nígbà tí ọba ya tí ọba kírun akó wọn dàálẹ̀ àforíkanlẹ̀ àti ọba àforíkanlẹ̀ tí ọba tún lọ wọn lé yẹn. àmọ́ gbogbo èyí o nínú náfìlà bọ́ba ti jẹ́ náà ọ̀ràn yàn án ẹ̀pà gbogbo iṣẹ́ ó kéré ní ọ̀pọ̀ yìí tó ó ti rí mi. ọmọ kékeré ìmáàmù sọ̀bí yìí ó lè ìmáàmù ọmọ kékeré lè ṣe lè mọ́mù wọ́n sọ yìí wọn náà wọ́n ní àṣàbíyù àdìmọ́mà yíṣù ọmọ kékeré tó bá ti tẹ̀mú yíṣù ó lè ṣe lè mọ́mù tó bá yẹ pé kèétó bàlágà kèétó mùkálà ó lè ṣe lè mọ́mù nù náfìlà iná fà á tó fi jẹ́ pé ńgbà wá ti wà ń kékeré ni wọ́n ti yàn wá lásámú láti máa lọ kásámú fún wọn àtìkiri ìwọn ìrọ̀rọ̀ yàn ní lérí wa àti ntọ́fà àrùn
àmọ́ bọ́bá jẹ́ pé òun yòókù ni bí bẹ́ẹ̀ nìkan bá jọ mẹ́kẹ́ àyàfi kó ti di pé ìhun ti dọ̀rọ̀ yẹn lórí òun náà ó ti kọjá ó ti di ọmọ ọdún méjìdínlógún fúnra ẹni tí ọba jẹ́ mọ̀kálà ó bẹ̀rẹ̀ lọ́mọ ọdún méjìdínlógún iná ní tẹ̀kílífù bẹ̀rẹ̀ méjìdínlógún mọ́kàndínlógún ogún ó lè bọ́bá yájú bẹ́ẹ̀ ló ṣèṣì ni ọmọ méjìdínlógún náà la lè pè ní mọ̀kálà ọmọ yìí gbàràgà ọ bẹ̀rẹ̀ láti méjìdínlógún lóòkè bó ti rí nù ni méjìdínlógún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yìn nígbà tí ìṣòbìnrin bọ́ba wa ó ṣèèṣì ni ọmọ á sí tóun ti ọdún méjìlá lòun ti. wọ́n ní àwọn ọmọ á sí irú ọ̀kan náà mi tàbí lónìí ọdún méjìlá péré lè tàgbọ́ ọmọ rẹ̀ tọ́kọ́ bí. nípa bẹ́ẹ̀ àwọn wọ̀nyí àwọn ni apá kan májẹ̀mú ìmáàmù gbogbo àwọn májẹ̀mú wọ̀nyí ìyókùkù nínú àwọn tírà àwọn tó jẹ́ pàtàkì nìyẹn àwọn tí ì ṣe pàtàkì ó kù ń bẹ á máa wá sí i lọ. tó èyí tó wá kù náà ni wípé agbọ́ lè mọ́mù àrí mọ́sálásí àrí lè mọ́mù ó kù jọ̀bọ́. jọ̀bọ́ mọ́sálásí Ànábì ní ẹ̀yin màmúmínà ẹ̀yin tí ẹ jẹ lè mọ́mù bẹ́ẹ̀ tí wọ́n jẹ lè mọ́mù fún májẹ̀mú yín òun ni kẹ́ ẹ máa tẹ̀lé lè mọ́mù yẹn o innama ju'ila al-imamu li yutamma bihi wọ́n yà lè mọ́mù nítorí pé kẹ́ ẹ lè máa kọ́ sí ẹni o. fàlà tàtàlẹ̀ fún alẹ́ yìí. ẹ má ṣe ìṣèpa tẹ́ bá ti ń lè mọ́mù ẹ má ṣe ìṣèpa ìwà àti ìṣèpa ẹnu lórí lè mọ́mù. fàyídà kàbára fàkàbèrò. ẹ máa jẹ́ kí lè mọ́mù ọ kábàárà tán kẹ́ ẹ tó gbé kábàárà yín wọ́n bá kábàárà yẹn kábàárà. fàyídà rà kàn fárúkà ń. tó bá rùkú ẹ̀yin náà rùkú. wàyídà qala sami'a Allahu liman hamidahu faqulu Allahumma rabbana wa lakal hamd. tó bá wí pé sami'a Allahu ẹ̀yin náà gbé rabbana láàárọ̀ bí ibi lè mọ́mù bá ti wí. ẹ̀yin ọmọ wíwáwí kiri kan bẹ lọ́dọ̀ wa níbi làdáni la di ẹrù làbá níbi nǹkan kan mọ́ kásọ̀rọ̀ ń bẹ yìí a máa yọ wí kárí mọ́sálásí ọmọ pariwo ni ọmọ wí jẹ́jẹ́ àwọn akálà àkùbá bí wọn náà ti ṣe tẹ̀síbíràtù lè rà mẹ́tọ́ pé Allahu Akbar nígbà tí lè má mú wí tí làdáni wí tí wọn náà kálà àkùbá rò yẹn ọ̀ wá ní dákẹ́ ní gbogbo òyòkù tí lè má mú bá tún ṣe Allahu Akbar rò wọn náà wí Allahu Akbar ó wí jẹ́jẹ́ tọ́ba pé kílẹ̀ mọ́mú wa tí làdáni bá pé rábà náà wàlá kàlà wọ́n náà wí jẹ́jẹ́ tọ́ba wí gbogbo ẹ̀ kílẹ̀ mọ́mú wa ń kéwú jẹ́jẹ́ ìwọ láti ké fàtíà jẹ́jẹ́ súrà ni bọ́ọ̀ bá ti súrà ni bóò sì ti súrà ni àmọ́ ọ̀rọ̀ yẹn ni kò ké fàtíà ńgbà tó ọ̀gbọ́ kílẹ̀ mọ́mú wí àmọ́ kílẹ̀ mọ́mú bá ń kéwú sókè òun ni ọmọ ọfọkàn tẹ̀lé pàtí alẹ̀ mọ́mù yẹn iná ilẹ̀ mọ́mù yìí fi kù fọwọ́bà kéwù sókè ò ní mọ́ kù jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ kéwù tó ń kéwù torí kéwù tiẹ̀ ní ọ̀jẹ́ wọn kéwù mọ́. wọ́n yọ wọn kọ́ yóò wá ọjà wọn máa gbọ́ kéwù rẹ̀ tó ń kéwù jẹ́ lè dé wọ́n kéwù mi mọ́. ọwọ́ ajẹ́ kí wọ́n máa gbọ́ kó ó lè máa tẹ̀lé. wọ́n máa gbọ́ kó ó lè máa tẹ̀lé. àmọ́ ibi tí wọ́n láti kéwù jẹ́jẹ́ tí èèmọ́mù láti kéwù jẹ́jẹ́ wọ́n èrò ẹ̀yin lè mọ́mú láti ké tiẹ̀ ó láti ké fáti àti ẹ̀jẹ̀jẹ̀ bọ́ọ̀ bá ké súra ibi tí ìyókù náà bẹ́ẹ̀ náà ni ibi tí wọ́n ké súra tí wọ́n ké méjì ní jẹ́jẹ́ tí wọ́n ké yókù ní kíkún ibi tí wọ́n ké jẹ́jẹ́ yẹn ó ké tiẹ̀ jẹ́jẹ́ Rabbana wa lakal hamdu tilẹ̀ mọ́mú tilẹ̀ dání bá wọ́n náà wí tiẹ̀ ọmọ wí bẹ́ẹ̀ títí tó bá fẹ́ di sálámà ẹ jọ wá sálámà àti wá.
káfọ́rájú aláàkóbárò tàkọ́kọ́ ńlá ń wí lábàdákẹ́ làbádé mọ́ ọwọ́ àdìjọ́ ọba sálá gbogbo tó pé sọ́lá kọ̀dà bẹ́ẹ̀ wọ́n yọ̀dá bẹ́ẹ̀. ẹni láti máa wí jẹ́jẹ́ ẹ má pariwo lé mọ́sálásí òfin wá dàrú tó dé ẹ má wí jẹ́jẹ́ bí èyí ò náà ti rí ní kúkúrú nù ní. lẹ́yìn náà ẹ má ṣáájú lè mọ́mù gbérí tọ́lọ́ á jẹ́ wípé ó ṣèèṣì bí lè mọ́mù náà láti pé lè mọ́mù láti máa wí sókè torí ń jọ mí èrò ẹ̀yìn àbílàdání yóò ṣe bí lè mọ́mù ti gbérí ni bóyá ti gbọ́ ohun tí ó gbà tí lè mọ́mù sọ̀rọ̀ sókè dáadáa lọ́wọ́ bá gbérí ní wọ́n bá ti gbérí ní wọ́n bá gbé lè mọ́mù tu wa ń bẹ̀ bọ́ ọ bá ti gbérí tó rí pé lè mọ́mù tu wa ń bẹ̀ ọ̀yà adá tiẹ̀ ta oṣù ọ̀nà tó ta padà. ìyáálé rí rẹ padà ọkọ àti bí mọ́mù ti wà. bọ́ ọ bá padà tí lè mọ́mù bá wá gbérí ìwọ wá lọ́ra díẹ̀ mọ́tètè tó gbérí ní òdiwọ̀n èyí tó fi gbérí ń kórí bọ́ sán padà. àkọ́kọ́ ọkọ̀ yé wa wípé ìmáàmù lọ́la ṣẹ́gun táwí ìmáàmù ni torí pé ọlọ́run ọba sọ torí àwọn àlèmọ́mù wọ́n ń bẹ nípò àwọn ànábì ọlọ́run ọba sọ pé wọ́n dàda sí alánà lábí ìnáwó ìsílà ìlẹ́yìn wọ́n lánà sí alánà ọ̀rẹ́bẹ̀rẹ̀. الذين أرسل إليهم ولنجعل الناس مرسلين. ọlọ́run ní tọ́bádọ́jọ́ àlùkìyámà لنسألن الذين أرسل إليهم àwọn tá a ránṣẹ́ sí àwọn ẹni pé àwọn àjọ tá a yan lè mọ́mù fún àwọn àjọ tá a yan nábì fún àwọn àjọ tá a yan oníwàásí fún àwọn àjọ tá a yan aṣáájú báyìí fún pé lọ́ọ́ jíṣẹ́ ọlọ́run fún wọn ọlọ́run ó wà á gbàtà bá pé kúlù násìn bíi màmí ẹ máa bọ̀ pẹ̀lú ìmáàmù yín ẹ máa bọ̀ pẹ̀lú lábẹ́ ànábì yín àwọn alẹ́ mọ́mú kọ̀ọ̀kan kó lọ́ọ́ bá ànábì wọn. ọlọ́run máa wá bí olúkúlùkù léèrè lanasalanna alladhina ursila ilayhim àwọn tá a ránṣẹ́ sí á bí wọ́n léèrè wọ́n jíṣẹ́ fún yín àbí wọn ò jíṣẹ́ àwọn ànábì jíṣẹ́ àbí wọn ò jíṣẹ́ àwọn àlùfáà jíṣẹ́ àbí wọn ò jíṣẹ́ àwọn àlèmọ́mù jíṣẹ́ àbí wọn ò jíṣẹ́ ọlọ́run ó bí àwọn àjọ bẹ́ẹ̀ wọ́n lànà sí alánà al-mursalina á bí àwọn ànábì ọlọ́run tá a ránṣẹ́ ẹjíṣẹ́ àbẹ́ ẹjíṣẹ́ kó mọ̀ wípé mo jẹ́ bí mo ti jẹ́ tó bí mo ti jẹ́ tó nì ńgbà tí ń jẹ́ ìyá tí mo jẹ́ ń bẹ̀ nì ńgbà tí ń jẹ́ tí wọ́n fi hàn mí nì tí wọ́n kàn mí nì ẹ̀sẹ̀ tí wọ́n sọ fún mi nì àwọn tó gbọ́ nì àwọn tí ò gbọ́ nì àwọn tó gbà nì àwọn tí ò gbà nì àwọn gbogbo wa lápadà jíyìn bẹ́ẹ̀ níwájú ọlọ́run a ti wá bí àwọn ìmáàmù ẹ̀yin lè máàmù tẹ́ gbapò àwọn ànábì ọlọ́run ẹsẹ̀ àwọn lè máàmù yín dáadáa ẹsẹ̀ jọ yín dáadáa ẹ ṣáájú wọn dáadáa bẹ́ẹ̀ ṣe gbogbo lè máàmù ní òòjọ́ tiẹ̀ á bí oníwàásí ìtẹ̀mí náà gbogbo kó wá ní òòrò tiẹ̀ á bí gbogbo àwọn àlùfáà gbogbo kó wá ní òòrò tiẹ̀. ولنسألن الذين أرسل إليهم ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. Ànábì wa ní كلكم راع gbogbo yín gbá àga àgùntàn jẹ ní. فكلكم مسؤول عن رعيته. gbogbo yín láti bí ní àgùntàn tá a ní ẹ̀dá jẹ̀dá. wọ́n lè máa mú ráyé ẹni ọba jẹ lè máa mú ráyé adágùntàn jẹ ní. فهو مسؤول عن رعيته. ábí léèrè báwo ló ti dá àwọn àgùntàn rẹ̀ jẹ sí. ìdí yìí ó fi hàn wípé nínú mọ́sálásí ìmáàmù lọ́lọ́run ó bì lọ́rọ̀
yóò di àwọn jama náà àmàlẹ́ mọ́mọ́ ní nọ́mbà 1 nípa bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń bẹ nínú mọ́sálásí ń bẹ lábẹ́ ìmáàmù ni gbogbo ẹni yóò ti bá ń bẹ lábẹ́ mọ́sálásí ń bẹ lábẹ́ ìmáàmù ni rẹ̀ èyí yóò wá rí pé kí lè mọ́mọ́ ọmọ ènìyàn ràn wọ́ ìmáàmù ọ̀nà ràn wọ́ yóò ní alárànṣe yóò ní onímọ̀ bẹ́ẹ̀ láti ojú Ànábì Mùsá ìgbàdọ́ lọ́wọ́ bá ń sọ wípé wọ́n lọ́kadà àkàzà Allahu mithaqa bani Isra'il wa ba'athna minhum ithnay ashara naqiban wa qala Allahu inni ma'akum la in aqamtumus salata wa ataytumuz zakata wa amantum bi rusuli wa azzartum وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار ومن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فبما نكثهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم. ọlọ́run ọba sọ yìí fún wa. ọlọ́run gba àlìkàn àlìlọ́dọ̀ bani Israẹli tí ń bẹ lẹ́yìn Musa. وبعثنا منهم اثنين. ọlọ́run lóhun ní kí ànábì Musa yan aṣojú méjìlá láàrin bani Israẹli kọ́yàn wọn kọ́míìtì méjìlá eléri kọ́yàn wọn tí wọ́n gbé méjìlá nínú síbútù kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan ìsìnà asára ní bani Israẹli àwọn ọmọ ànábì Yakubu méjìlá ni wọ́n àwọn méjèèjìlá náà ni wọ́n wá bí ni wọ́n pọ̀ ni wọ́n bímọ ni wọ́n wá jọ gbogbo àwọn àjọ yìí náà ni àwa ń wí pé kí wọ́n máa yan baálẹ̀ abẹ́lérí kọ̀ọ̀kan látara àjọ kọ̀ọ̀kan àwọn ìsìnàṣàrà nàti ibà náà nù ní àwa ní káwọn Bani Israẹli yan nàtìbù méjìlá nínú àwọn ọmọ Bani Israẹli méjìlá nínú àwọn ọmọ Yakubu tí wọ́n ń jọmọ àyà yìí kí wọ́n máa ànábì Musa lọ́wọ́ láti ṣètò wọn qala Allahu inni ma'akum ọlọ́run ọba wa sọ fún wọn wípé ẹ̀yin dáhùn àwọn inni ma'akum ń bẹ pẹ̀lú yín. لئن أقمتم الصلاة. àmọ́ májẹ̀mú tí a máa sọ pé mo ràn yín lọ́wọ́ mo sì lọ́wọ́ sí orí yín tẹ́ ẹ jẹ́ olórí yín tẹ́ ẹ jẹ́ iná ní ìsìnà sára nàfíìbàn ẹni ìsìnà sára nàfíìbàn gbogbo méjèèjì láti ẹ̀yàn mo lọ́wọ́ sí i tí ó fi lọ́wọ́ sí i ní àwọn májẹ̀mú tí mo fẹ́ fún yín. lọ́wọ́ sí làwọn májẹ̀mú tó ń fẹ́ fún yín. àti mùsàlá ẹ máa gbóhùn dúró dáadáa ó bẹ̀rẹ̀ láti bẹ̀ gbogbo kọ́mítì tí wọ́n bá yàn aṣojú tí wọ́n bá yàn àríkánù representative nasibu representative wọ́kìlì representative ìyóò tẹ bá pè ẹ ó kọ yóò tẹ bá pè é sí. májèmọ àkọ́kọ́ ni wípé láti tọ́jú ẹni wà á tẹ́jú zakata àti máa pé kéèyàn zaka ẹ yọ zaka yẹn nígbà zaka. ẹ̀yin kọ́lé ìdílé ọ̀sẹ̀ náà lè fi zaka yẹn yọ ni. wà á máa tún bí rúṣùlì ẹgbà àwọn òṣìṣẹ́ mi gbọ́ kò tó ṣiṣẹ́ mọ́ ẹgbà àwọn àáfàá tí wọ́n ó lé òṣìṣẹ́ gbọ́ ẹgbà àwọn lèmọ́mù tí wọ́n ó lé òṣìṣẹ́ gbọ́ wà á zárì tó mú òwú kẹsì máa ràn wọ́n ṣe ẹ máa ràn wọ́n ṣe àti ẹgbàṣẹ́ lọ́dọ̀ wọn. wà á kéde tó mú ńlá akọ́rẹ́ dáhùn ásánà. ẹ sì máa yá ọlọ́run lówó lọ́nà tó da yẹn ni wípé akẹ́kọ̀ọ́ mọ́sálásí ẹ mú owó wá iṣẹ́ tí wọ́n ní kí kọ́míìtì ṣe lù iṣẹ́ tí wọ́n ní káwọn ẹ̀nà kíbo ṣe lù kó o lè mọ owó wá fún iṣẹ́ ọlọ́run tí ń bẹ mọ́sálásí ni wọn ò wípé kó o lè máa wá pínwó nínú tí ń bẹ mọ́sálásí. ọlọ́run ní
tẹ bá ṣe gbogbo ń tawí láwùká fìrà nà án kùn sẹ́yà àtẹ̀kọ́ ẹ̀yin nàbíbù ẹ̀yin nù kàbáwù tẹ bá ṣe bẹ́ẹ̀ fáwọn nàbì ẹ̀yin nù kàbáwù tẹ bá ṣe bẹ́ẹ̀ fáwọn lèmọ́mù ẹ̀yin nù kàbáwù tẹ bá ṣe bẹ́ẹ̀ fáwọn àlùfáà ẹ̀yin nù kàbáwù tẹ bá ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn èèyàn kú. láwùká fìrà nà án kùn sẹ́yà àtẹ̀kọ́ gbogbo àṣìṣe yìí tẹ bá ṣe wọ́n máa forí jìn. ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار. في ذلال الجنة. فمن كفر بعد ذلك منكم. májàmú gbogbo yẹn tó bá lòdì sí májàmú náà tí ó tẹ̀lé. فقد ضل سواء السبيل. eléyìí ti jùnú kó lójú ọ̀nà tààrà náà ni májàmú tó lọ́ọ́ fi kalẹ̀ náà ni. fún àwọn tí ó bá ànábì lọ́wọ́ irú ẹni ní bẹ́ńlẹ̀ fún gbogbo ẹni tí ó bá lè mọ́mọ́ lọ́wọ́ irú májàmú náà ní bẹ́ńlẹ̀ fẹ́ni tí ó àbá lọ́wọ́. bọ́bí máa ná kékeré. bí sàkàwọ́. láti dọ́rọ̀ làwọn àbálí ìsìláàlà ti bẹ̀rẹ̀ sí kú àlìkáwà ní ìpadẹ̀ wọn ò mú iṣẹ́ tán ńgbà yàn wọ́n lọ́gàá tán wọ́n débẹ̀ tán wọ́n ṣe tara àwọn àfọ́bí máa ná kékeré ní sàkàwọ́ títí torí àìsí àlìkáwà ní wọn pé mọ́. làánà àwọn aṣẹ́bílé wọn. wájálínà qulubahum qasiyatan. àwọn aṣọ kan wọn pẹ pẹrẹpẹrẹpẹrẹ nínú bẹ̀rù Ọlọ́run ọbẹ̀rù Ọlọ́run mọ́. yuharrifuna al-kalima an mawadihi. ọ̀rọ̀ Ọlọ́run ọba tá a bá sọ fún wọn òdì ni wọ́n ń gbé tí wọ́n ò gbé sójú ẹ̀ mọ́. wa nasu habban mimma dhukiru bihi. wọ́n gbàgbé níta fi ń ṣe wáàsí fún wọn àti níta sọ pé yọ jẹ́ èrè fún wọn níbi gbígbà tọ́lọ́run gbọ́ yìí. wala tazalu tattali'u ala kha'inatin minhum illa qalilan. òní yé fura sí jàǹbá tí wọ́n máa ṣe òní yé fura sí wà tí ọ̀dà tí wọ́n máa hù. àwọn àbàdí Ísírẹ́lì ló ti gbé bẹ́ẹ̀. Ọlọ́run ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ illa qalilan minhum àyẹ̀fìyàn díẹ̀ nínú ẹlẹ́wọ̀n ní Suratu Maida. ìtọ́lọ́hún àwọn tọ́lọ́hún kọ́ ni kún wọ́n yàn lásojú tí ó rà nábì lọ́wọ́ tí kì í sà nábì tí wọ́n jẹ́nu jọ̀mọ́. májàmú tọ́lọ́hún gbé kalẹ̀ fún wọn nìyẹn ìwà tí wọ́n sì hù nìyẹn ìtọ́lọ́hún sì dá padà fún wọn òun nìyẹn káwá sọ̀ra. ìwé bẹ́ẹ̀ ọwọ́ àṣẹlẹ̀ fànàbì Ìsá náà إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. Ànábì Ìsá náà padà béèrè sani ọ̀ràn mi ṣe àwọn àwárí yìí náà aláṣọ funfun láwọn làwọn ọ̀ràn ṣe fàámàlà ta'ifatun min bani Isra'ila wa kafara ta'ifa. apá kan kọ̀ fàyànà ladina amanu ala aduwwihim àwọn tó tàlẹ̀ àwọn aràn fàṣẹbà hóòrò bó ti rí lónìí. àwọn tá Ànábì Ìsá pè nínú ìjọ pé kọ́ wá ràn wọ́n lọ́wọ́ wọ́n dá lóhùn àwọn tó dá lóhùn náà wọ́n pín méjì àwọn kan ṣe é dá àwọn kan ṣe é dá àwọn tó ṣe é dá Ọlọ́run yìí wọn àwọn tó ṣe é dá Ọlọ́run yìí wọn. ọwọ́ akuta ní Muhammad adé Muhammad wá dé òun náà wá béèrè wípé tani ọ̀ràn mi ṣe ọwọ́ àràn wọ́n lọ Táífà ọwọ́ àràn wọ́n káàkiri kótó wá rí ràn wọ́n lọ́dọ̀ àwọn ará Madina àwọn Bànílẹ̀ Áùsì àti Bànílẹ̀ Khazraji àwọn méjèèjì ni wọ́n wá ràn níbi lọ́wọ́ àwọn méjèèjì lọ́ ràn lọ́wọ́ àwọn yẹn ṣe dáadáa wọ̀làdínà tábàwọ̀ wùdára wọlé ìmọ̀nà mẹ́ńkà abúlé ṣe. àwọn wọn rìn ni wọn sọ fún ànábì wípé báyọ̀ bá gbà ní Mákà ẹ̀ máa bọ̀ ní Màdínà. wọ́n wá gbé ànábì sí Màdínà wọ́n wá tún kó gbogbo àwọn mùsùlùmí sí Màdínà ẹni tó nílé méjì wá mú ìkan ìmúfọwọ́mù kan bì kejì rẹ̀ ẹni olóko dáa méjì ń kó fún àwọn tí ó ṣèrànwọ́ àwọn àǹsáàrù tó bá nábì wá àwọn àǹsáàrù tọ̀hún tí wọ́n dá nábì lóhùn wọ́n ṣe é dá náà lànàbì ti sàtọ́ tẹ́lẹ̀ fún wọn wípé alamatul imani hubbul ansar àpẹẹrẹ wíwọ lọ́wọ́ gbọ́ ni kéèyàn máa fẹ́ràn àwọn àǹsáàrù wọ̀nyí àwọn tó fẹ́ràn àwọn báyìí tí wọ́n ṣe báyìí. وعلامة النفاق بغض الأنصار. tó bí o ti rí mu. kọ́mítì ọ̀rọ̀ kọ́mítì ó dé Nàìjíríà
láti Èkó nígbà tí kọ́mítì mọ́sálásí ó bẹ̀rẹ̀ nígbà tí ẹgbẹ́ Al-Qur'ani dé dẹ́kọ̀ ní 1876 ọwọ́ abẹ́ wo nọ́mbà 6 mo ti wí bẹ́ẹ̀ fún yín. ọlọ́bẹ̀rẹ̀ ní 1896. náà ni ọkùnrin àáfàá náà ara rẹ̀ yàrá lọ àwọn bàbá ní kọ́lọ̀ ń járe pẹ́ àtàpà ni sílẹ̀ mọ́nà ní jẹ́ wọn ò ké jàdálẹ́ ní tìkọ̀ yanjú ẹ̀ wọ́n jà sí wọn ló bá ní kí tiẹ̀ ní kéèyàn máa lọ́rọ̀ mi pọ̀mọ́rọ̀ Ọlọ́run ló ní wọ́n yọ Al-Qur'ani sákìtì kalẹ̀ fún ó gbé gbogbo yòókù dálẹ̀ iná ẹ bá a dá ẹgbẹ́ sákìtì lẹ̀. ìgbọ́wọ́ lẹ́gbẹ́ sákìtì lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá tẹ̀lé lóòótọ́ lọ́ba ní kí lọ́lọ́ fi rán nàbí wọn lálẹ́ Al-Qur'ani ni ó ní ẹ bá ń béèrè pé ń bo ni wọ́n ti tún ìrí yòókù tí wọ́n lẹ̀ mọ́ ni wọ́n bá ní làwọn èèyàn bá ní yẹ ẹ̀yin náà fi kí ẹ fi yòókù lẹ́ ń bọ́lẹ̀ fi rí yòókù lóòótọ́ lọ́ba di fáwọn onísàkìtì bá di ní gbogbo òlú ọba mọbi tí wọ́n lọ mọ́ làwọn mùsùlùmí bá ti wá lórí ẹ̀gbọ́n náà jàmá ti bá ń bẹ lẹ́yìn onísàkìtì káwọn ọmọ jàmá ti bá ń bẹ lẹ́yìn mọ́sálásí ńlá jàmá níjì káwọn ọmọ ni wọ́n bá ti wá yan kọ́mítì ìpínkù ọkà mọ́sálásí ni wọ́n bá ka gbogbo mọ́sálásí tó wà lẹ́kọ̀ọ́ níjọ́ náà lọ́hùn-ún lásìkò tá a wí yìí àwọn tí ń jẹ́ àgbà mùsùlùmí ń jọ náà ọmọ ní kù sì ń bẹ láyé ń jọ náà Usmanu Basọ̀rún sì ń bẹ láyé ń jọ náà Ṣítà bẹ́ẹ̀ sì ń bẹ láyé ń jọ náà àwọn ní bẹ́ẹ̀ sáfù wájú kó tó ṣẹ̀ṣẹ̀ wá kàdípò kí lẹ́yìn wọn kó tó wá kan balógun àdé ọlọ́kọ̀ kó tó wá kan àwọn bẹ́lẹ̀ pẹ́pẹ́ kó tó kan àwọn àtọ́bàjẹ́ àwọn ìwọ̀n ń bẹ lẹ́yìn àwọn Jamiu Basọ̀rún ẹ̀yìn lẹ́yìn làwọn wà. wọ́n yóò wọ ẹni tó lọ́wọ́ lórí ẹ̀. Yàkàlà ni wọ́n wá ní wọ́n ka mọ́sálásí ni wọ́n bá ka mọ́sálásí àádọ́ta àti méjìdínlọ́gọ́ta ní mọ́sálásí Rátìbí tí wọ́n kà sábẹ́ Central Mosque lọ́wọ́ ajá pé méje fèrè ńlọ́tẹ̀ Al-Qur'ani lọ bó ti wá rí nu àkọ́kọ́ ntọ́ bẹ̀rẹ̀ kíjà mọ́ ọ wá ní kọ́mítì mọ́sálásí òun ni wọ́n bá lọ́dà kò burú àwọn máa ní aṣojú kọ̀ọ̀kan ní mọ́sálásí kọ̀ọ̀kan káwọn mọ́sálásí kọ̀ọ̀kan máa ń ran àwọn èèyàn káwọn máa ní mítìnì ni wọ́n bá ti bẹ̀rẹ̀ kí ni wọ́n bá ti ṣe constitution àkọ́kọ́ wọ́n ṣe constitution èyí wo ni wọ́n ń bá bọ̀ Sùmánù kún kú Basọ̀rún kú Adémọ́sàrún kú Ṣítà kú ọ̀rọ̀ wa kù sọ́wọ́ àwọn àlẹ́ ọlọ́kọ̀ àbígbòkí mọ́ wa tẹ̀lẹ̀ ní rọ́ àlọ́wọ́ wọn bẹ́ẹ̀. ọwọ́ adi wípé Banikoro ọwọ́ rí wípé influence nígbà tí Sùmánù Adémọ́sàrún ń bẹ títí tàbẹ́ẹ̀tì ń bẹ kò kúkú sọ́ba mùsùlùmí lẹ́kọ̀ọ́ àwọn méjèèjì yìí ní ń lòpọ̀ ọba mùsùlùmí. dẹ́pọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ tí ọba sọ̀rọ̀ sẹ́kù kò rí lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sí àwọn tí ń sọ̀rọ̀ sí ni. láti ó sà ààrẹ Ìbàdàn tí ọba sọ̀rọ̀ sẹ́kù kò rí lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sí àwọn tí ń bá sọ̀rọ̀ ni. kúkú Ìjẹ̀bú-Òde tí ọba sọ̀rọ̀ sẹ́kù àwọn tí ọba sọ̀rọ̀ ni kò rí lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sí. Ògèdèǹgbé Òkìtì tí ọba sọ̀rọ̀ sẹ́kù kò rí Gàrà nílọrin òun ti ń bẹ ní bùdóòfà tó bá fẹ́ bẹ́rẹ̀ kó sọ̀rọ̀ ọ̀kùnrin nìkan bá sọ̀rọ̀ àwọn eléyìí ni ní Banikoro wá ní ẹgbọ́n náà sétorí pé wọ́n jẹ́ mùsùlùmí ni èmi náà máa lọ mọ́sálásí ní Banikoro bá wọ mọ́sálásí ńgbà táwọn ti sáfù wẹ́dí yẹn kú Sùmánù Basọ̀rún Sùmánù Adémọ́sàrún kú àti àwọn sáfù yẹn àti Ṣítà lọ́ba ara yìí wọ́n wá dì má lé ọlọ́kọ̀ Banikoro dì má lé ọlọ́kọ̀ lọ́rẹ̀ ó dì má kán ní Adéálé ó dì má àwọn ẹgbẹ́ wọn nì tí wọ́n bá àlé ọlọ́kọ̀ wọ́n gbé wọ mọ́sálásí wọ́n gbé wọ mọ́sálásí Imam Ibrahim ọ̀nkọ́ pàkó wọn wípé kìíní tẹ̀ ń ṣe yọ̀ọ̀dà eléyìí kì í ṣe mùsùlùmí tààrà ẹlẹ́bọ ni ẹ má ti wọ àárín ọjọ́ ìjà tó fẹ́ ṣẹlẹ̀ láàrin jama pẹ̀lú Imam Ibrahim
níjà ní bá ń dàgbà díẹ̀ ní wọ́n bá lọ́dà fún oṣù constitution mi wọ́n bá wá gbé tó constitution mi jáde ní 1918 ìgbà wọ́n gbé constitution mi jáde ní 1918 ni wọ́n wá ní kò lè dòfin gẹ́gẹ́ bí ntọ́wà ńlẹ̀ tẹ́lẹ̀ àfi kí Imam Ibrahim ọ̀sáǹsì Imam Ibrahim lóhùn ní kọ́ bọ constitution yẹn lọ́pàkú Imam Ibrahim bàbá lè mọ́mú lìádì wọ́n là ń dákọ̀ àgbàlagbà ní dákọ̀ ẹ̀ kó lè yanjú. lọ́ba takú pé òun ò ní sáyẹn wọ́n fà á ó níyọ ọdún tí wọ́n fi fà á ọjà sí wípé torí Imam Ibrahim nínú gbogbo rẹ̀ mọ́ tí wọ́n ń jẹ́ bọ̀ lẹ́kọ̀ọ́ pọ̀ sẹ́ni ọmọ kéwú tó wọ́n ọ̀jẹ̀ lè mọ́mú tó mọ kéwú tó Imam Ibrahim láti jọ́ wọ́n ti ń jẹ lè mọ́mú òsì tí ò jẹ lè mọ́mú tó mọ kéwú tó lẹ́yìn ẹ̀ àwọn tó mọ kéwú àwọn tí kó wá di kéwú mọ ni wọ́n mọ àmọ́ Imam Ibrahim lọ́wọ́ ní sáfù àwọn àfa ńláńlá ọ̀dà Umaru Karaki dúró kéwú lọ́dọ̀ ẹ̀ ọ̀dà Waziri Peter kéwú ọ̀dà dúró kéwú lọ́dọ̀ ẹ̀ gbogbo àwọn ìpè àwọn àfa láti lọ rí ọmọ yẹn mọ̀ ọ́ pè wá àlìkáàlì ọkọ̀ àǹbá ó pè wá pẹ̀kọ́ wá fọ́ òun kéwú nù ọmọ òkókóró ó pè wá pẹ̀kọ́ wá fọ́ òun kéwú. Imam Ibrahim àfáàní lọ́dọ̀ gbogbo àwọn àfáàní láti gbọ́ pẹ̀ pé àfáàní Imam Ibrahim olómi mọ̀ngàdì nípa bẹ́ẹ̀ ọmọ tí ń ṣe lọ́ta púpọ̀ wò ní èmi dé ńgbọ́ ya àwọn àjọmọ́ ní bí ọba sáàyè constitution yẹn àwọn yọ ń lè mọ́mú ó dé mọ́sálásí wọ́n yẹ lómi lè mọ́mú lèmọ́ nìgbàdì ni wọ́n kókó kírun níjọ́ náà abẹ́lòmí ni wọ́n fẹ́ kó kírun lọ́rọ́ bá di pé kí ni wọ́n bá ránṣẹ́ sí àwọn panápaná ni wọ́n bá wá fomi tú wọn ká mọ́sálásí jẹ́mọ̀ ni wọ́n bá ti mọ́sálásí ìtì mọ́sálásí tí wọ́n ti mọ́sálásí àríyé ni wọ́n á fà á kọjá sí wípé acting governor secretary ọ̀gá governor àti high commissioner àtàwọn ìbò àwọn tí wọ́n mú ọ̀rọ̀ èkó lọ́wọ́ nú àwọn èkó ń jọ náà ni wọ́n bá wá dá sí àwọn ni wọ́n wá dá sí ni wọ́n wá fún lè mọ́mọ́ sùúrù wípé kí lè mọ́mọ́ ọgbà wípé tí constitution ní ní sí wọn kò lòdì sí kí ló lòdì common son kí ó lòdì sí Islam nínú constitution yẹn wọ́n bá kó òrìbọ̀ lọ́wọ́ sá lọ́ba padà sky constitution yẹn ní 1922 ọ̀hún náà tó wá kú ní 1923 ibi tí kọ́mítì ti wọ mọ́sálásí nù ó lọ́ba fi di wípé àwọn kọ́mítì ni wọ́n ń ṣètò mọ́sálásí làwọn àjẹbó òde bá gbarú ẹ̀ lọ l'Abẹ́òkúta bá gbarú ẹ̀ lọ Abẹ́òkúta lọ́kọ́ gbarú ẹ̀ lọ làwọn bá lọ dá a máa ń joyè mọ́sálásí kalẹ̀ l'Abẹ́òkúta ni wọ́n bá ń jẹ oyè o balógun ọmọdé ayọ̀ ọlá ni wọ́n kọ́ sí balógun ọmọdé wọ́n ń jẹ balógun wọ́n ń jọ̀kún wọ́n ń dòsì wọ́n gbogbo ẹ̀ wọ́n ń jẹ ni wọ́n bá wá bọ́ sí mọ́sálásí àwọn máa ń pínwó kọ́lọ́wọ́ àwọn ará Abẹ́òkúta ọlọ́wọ́ àwọn lọ́rọ̀ kú ọba kún ọ yé báwọn lè mọ́mọ́ pín owó àwọn olóyè Abẹ́òkúta bí wọ́n bá lò dé wọn ò yí pé ó kú tàwọn kíkà ṣe kẹ́kọ̀ọ́ yọ tiwa sílẹ̀. abálẹ̀ mọ́mọ́ lọ́la tẹ́ ilé mọ́mọ́ bá fi ẹnìkan jóyè ní tìtorí ọ̀nàwó sẹ́sìn kò wí pé ó gbé àṣẹ fún un kó wá pàṣẹ lọ́dọ̀ lè mọ́mọ́ là ń bẹ lábẹ́ lè mọ́mọ́ ni. gbogbo lẹ́yìn lọ́wọ́ ti bẹ lábẹ́ lè mọ́mọ́ ni ẹ àwọn àgbàdo lọ́wọ́ ìmọ̀ọ́mọ́. àwọn tí wọ́n ń bọ̀ láti Bani Israẹla ọlọ́run fún wọn mọ́jẹ̀mú bẹ́ẹ̀ ó fún wọn mẹ́jẹ̀ bẹ́ẹ̀ lójú Musa ó fún wọn mẹ́jẹ̀ bẹ́ẹ̀ lójú Isa ó fún wọn mẹ́jẹ̀ bẹ́ẹ̀ lẹ́tà ní Muhammad gbogbo rẹ̀ àwa tá a wá kù láròlé ànábì tó wáyé tètè ṣe ẹ̀sìn tànábì náà ni ẹ pàṣẹ mọ́sálásí sọ́wọ́ lè mọ́mọ́ ẹ má gbà á mọ́ ẹran lè mọ́mọ́ lọ́wọ́ ni ẹran Ọlọ́run lọ́wọ́ ni Ọlọ́run lẹ̀lẹ́ fẹ́ràn lọ́wọ́ mọ́sálásí
ọlọ́run lẹ̀lẹ́ fẹ́ ràn lọ́wọ́ mọ́sálásí àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ̀lẹ́ fẹ́ ràn lọ́wọ́ èwo wá lẹ́wọ̀n aṣọ mọ́sálásí délé oyè yín délé àṣẹ yín délé òwò yín kò bá mú o. ọba àwọn kẹsàn-án máa ń rí ilé òwò ilé àṣẹ yín. ilé ẹ lówó lọ́tọ̀. ẹ ní òwò lọ́tọ̀. ẹ sì nílé àṣẹ lọ́tọ̀. ẹ nílé àṣẹ lọ́tọ̀. ilé ẹ̀sìn mọ́sálásí. ilé ẹ̀sìn mọ́sálásí. tẹ́ ẹ bá fẹ́ pé àṣẹ mọ́sálásí ẹ fi sọ́wọ́ àwọn àfa. ẹ bá fẹ́ fi àṣẹ mọ́sálásí ẹ fi sọ́wọ́ àwọn àfa. ẹ fi sọ́wọ́ àwọn lèmọ́mù. ẹ sọ́wọ́ ìmọ̀ràn. ẹ̀yin náà kẹ́ ẹ tó jẹ lèmọ́mù kẹ́ ẹ tó jẹ àfa ẹ wá wọn tó tọ́ sí. ẹ tó fẹ́ nìkan jẹ ìmọ̀ràn àfa ẹ wá wọn tó tọ́ sí. tọ́mọ̀ ń pa rẹ̀. ẹ̀yin náà tí wọ́n bá fi síbẹ̀ tán ẹ yé sojo. ẹ̀yin náà jìnnà sí tàmá. ẹ̀yin lè lọ́mọ ẹ̀yin àfa. ẹ̀dúró tọ́lọ́hún kọ́lọ́wọ́ tó ti ẹ̀tọ́jú òfin sẹ́yìn. ẹni tí ọmọ lọ́kọ́. àákọ́ ni àwọn tí ó lọ kọ́sẹ́ bíṣọ́ọ̀bù ni wọ́n tó jẹ́. àwọn tí ó lọ kọ́sẹ́ bíṣọ́ọ̀bù ni wọ́n tó jẹ́. torí náà ẹnu wa ti ta fẹ́ẹ́ fi fún wa ní nípa mọ́sálásí ọlọ́run jẹ́ agbó àgbà o. Subhanallah. مركزي أفديك روحي في حياتي ومماتي. مركزي أنت